já mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ ta lọ́lọ́ ẹ má jẹ́ ká promote tí ò sí promote mọ́ ẹ já mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ ẹ̀ tí wọ́n bá invite wa ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ ẹ bá pè mí náà pé bó láti ṣe máa dá yín lóhùn a lè sọ ibi tọ́rọ̀ ọmọ ó lè jẹ́ pọ́mọ yẹn ní ó help mi lọ́la ó fi ọba tó ní mi búra tí babaláwo kan bá wà tàbí pásítọ̀ kan tó bá ní mo wá gbàgbára lọ́wọ́ òun kó jáde kó wí kó sọ tí mo wá gbà lọ́wọ́ ẹ̀ àlọ́lọ́hùn kì í ṣe problem Islam o problem Islam ni mo ti sọ fún yín yẹn àtàwọn ọrú rẹ̀ tó tó kù nígboro tí wọ́n fẹnu yẹ̀yẹ́ Islam tí wọ́n fẹnu yẹ̀yẹ́ ẹ̀sìn ẹlẹ́sìn àwọn ni problem Islam ọmọlúwàbí 100% ní bàbá Bariga wàhálà tí bàbá Bariga ṣe lórí ọ̀rọ̀ ọmọkùnrin tí ń bẹ lu èbó yẹn kì í ṣe kékeré ọjàgùn ẹ̀sìn ètò ọ̀dọ̀rẹ́ ẹ̀ lẹ́ni tí ń pé ẹnìkan fọ́ọ̀mù lọ́wọ́ tó ń fi ọlọ́yà káǹtì ẹ̀wò kó oyè mọ́ sẹ́ǹdì sí ọ nígbà ìjọ́njà Ìlọrin respect ọba wọn ilẹ̀ Yorùbá ò respect ọba tiẹ̀ mo wò kan tí wọ́n pè ní bá a ṣègùn kì í ṣe mùsùlùmí ó dárúkọ ọba lọ ló sì ń ṣe ṣéwù láì rí ọba yẹn ẹ dárúkọ ọba tẹ́ ẹ dárúkọ ńlẹ̀ Yorùbá tẹ́yìn tilẹ̀ Yorùbá ó ṣe káábíyèsí oyè ìpínlẹ̀ fi sìn ọba wo ni ò ti yẹ̀yẹ́ lọ́wọ́ yín. ó pa mí lẹ́rìn ìran Yorùbá tí ń pa àwọn lọ kílèmù lọ́rin èèyàn tí ó kú pọ̀ o wàláhì làzim ẹ fìfẹ́ hàn wọ́n kẹ́ gbé wọn mọ́ra pọ̀ mọ́ ìyá wa nìyí ebi Yorùbá lẹ̀ ń sọ lẹ́nu yìí ìkankan náà ni wá ìran Fúlàní ló bí wọ ibi Yorùbá ni a bí ọ fún ó ti dára wá ẹjá fìfẹ́ lò kẹ́ fìfẹ́ hàn Ìlọrin kó wá tó bí 10 years kí Ìlọrin náà wá sọ pé òótọ́ ni o àwọn ọmọ ìyá wa ni bẹ̀tẹ̀ fìfẹ́ hàn wọ́n ẹ sọ pé dàlú wọn rú ẹ sọ pé dá wàhálà lẹ̀ ẹ sọ pé gbà by force ibo ni wọ́n ti gbàlú by force wọ́n complain pé ogun jàlú àwọn ni àbí láwọn live in peace tí ò bá sí ìgbà tẹ́yìn tẹ́ ń bẹ nílẹ̀ Yorùbá tẹ́ tó lọ bá wọn dá sọ́rọ̀ ẹ̀sìn wọn ní ló tó dariwo ṣé kò sẹ́lẹ̀bọ nílọrin wọ́n ń gbẹ́bọ nílọrin náà ẹlẹ́bọ ń bẹ ń bẹ oníṣègùn ń bẹ ń bẹ Ìlọrin respect ọba wọn ilẹ̀ Yorùbá ò respect ọba tiẹ̀ mo wò kan tí wọ́n pè ní bá a ṣègùn kì í ṣe mùsùlùmí ó dárúkọ ọba lọ ló sì ń ṣe ṣéwù láì rí ọba yẹn ẹ dárúkọ ọba tẹ́ ẹ dárúkọ ńlẹ̀ Yorùbá tẹ́yìn tilẹ̀ Yorùbá ó ṣe káábíyèsí oyè ìpínlẹ̀ fi sìn ọba wo ni ò ti yẹ̀yẹ́ lọ́wọ́ yín ọba wo lẹ̀ ti fi ráre àwọn respect ọba wọn ẹ̀yin ò respect ọba yín ẹ̀yin lẹ̀sìn wàá fẹ́ gbé wọn mọ́ra pẹ̀lú wa ni bó ni ò ṣe ní bẹ̀rù pé bẹ́ẹ̀ ṣe yẹ̀yẹ́ ọ̀dọ̀ yín lẹ́yẹ̀yẹ́ ọ̀dọ̀ àwọn náà ní kẹ́ ẹ mọ́ correct ẹni tí bá ń ṣàṣejù nínú mùsùlùmí bẹ́ẹ̀ kẹ́ ẹ má bá yé àwọn èèyàn jẹ́ ẹ lé ẹnìyàn kó ní Islam ẹ tún lé ẹlòmíì mo sọ̀rọ̀ kan jọ sí mo tọrọ àforíjìn lọ́wọ́ alájà Kaola ọ̀rọ̀ tá ń fàbọ̀ yìí kí Kaola ò jáde kó ń sùn kóòtù màá bọ̀ prosecute kéèsì ẹ̀ bọ́ọ̀ bá ní sanwó má san bọ́ọ̀ bá sì lóò ṣe kéèsì mọ́ àjọ wà nínú ọ̀rọ̀ yẹn ni òsì á ní ṣe kéèsì èèyàn bọ̀ ló kọjá tó bá ẹ lọ wo gbogbo ọ̀rọ̀ Kaola láyé ajá Kaola la ilaha illallah ẹ dákun so possible kí àwọn ọmọ alájà Kaola kan jí gọ́fúnà lọ́la kí bàbá wọn wá lóhun bọ̀ wá celebrate governorship ọmọ òun sọ́mọ òní rántí gbogbo tí arákùnrin yìí ti fẹ́nu sọ pàyà wọn kí ló lè sọ àwọn ọmọ ìyá àti bàbá wọn dọ̀rẹ́ padà náà ta ló gbé fídíò yẹn jáde ta ló pariwo ẹ̀ ṣé ẹ lérò pé ẹ lè sọ̀rẹ́ sá àánú Ọlọ́run ló kù ọ̀dàlẹ̀ onílérú tán ọlọ́fẹ́ wọn lóbìnrin ìwọ lọ́gbọ́n tó bá ń ọ̀dàlẹ̀ ọ̀dàrin ẹbí rú tán ọwọ́ àṣetán ọlọ́mọ wọn ló kù tọ́fẹ̀ ó sì rò pé dídìrín làwọn báwọn bá tiẹ̀ fún ọlọ́mọ wọn àwa yòókù ọ sọ fún wọn pé ẹ máa yọ̀ọ̀dá wa ládùúgbò yín àní kódà àní rìn kọjá ń bẹ̀ ẹ dákun àwa mùsùlùmí oníṣẹ̀ṣe kì í sọ̀tà wa o ẹran tí pàtijọ́ mánéjì ara wa bọ̀ tipẹ́tipẹ́ o ìfẹ́ la fi jọ ń lò bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ já padà sífẹ́ yẹn kan máa sin tán bá ń ṣẹ́gun bọ̀ tí wọ́n bá déwájú mọ́sálásí wọn palù ká máa lò fẹ́ yẹn lọ eléyìí tí ò bá tẹ́ wa lọ́rùn ni ká sọ pé èyí ni wá lára àdẹ̀jọ́ jókòó sọ ni kì í ṣe by force ìyá bàbá olóró sọdá aká aláboyún ó fẹ́ bímọ lọ́sàn-án gan kọ́mọ́ lè jáde dọ́sípítù ẹ̀yin náà rò ó ẹ jájọ gbé wo ọ̀dà bò láti ṣe ọ̀dà bàbá olóró ẹ̀ ṣe báyìí
ẹ̀dá ẹ̀já wọn ló ṣe báyìí ẹ̀já àjọ move àwọn shift ground ẹ̀yin náà shift ground we will live in peace. But ká ní dandan láàfin stop gbogbo nǹkan fìtínà láàfin stop gbogbo nǹkan àwọn bàbá tí wọ́n bí wa nínú Islam àwọn bàbá tí wọ́n bí wa nínú Islam wọ́n ṣe báyìí ní àfírí Islam kó jọdọ̀ ní àárọ̀ yìí àwọn èèyàn bú ọ̀kan lọ́mọ l'Amẹ́ríkà lórí ọ̀rọ̀ wàhálà kan jọ ń fà kí ló dé tèmi ò bú ọ̀kan lọ́mọ wàláhí tí ọba sí ọ̀kan lọ́mọ ni arákùnrin yẹn ọba pé àfáà mi ilẹ̀ Yorùbá ìbá máa ṣe ọ̀gá mi sàánà kún un láì ṣe máa kúnlẹ̀ ní àbí máa dìde alhadidu bil hadidi yufla irin ni a fi gẹ̀rin kọ́mọ̀ sí ọ̀kan lọ́mọ kọ́mọ̀ sí àfọ́ ní Kùránì kọ́mọ̀ sí irú wọn bá ń kọ́mọ̀ sí a ní ìkáyé tó ń kálukú dìde láti daṣọ ìbò gbogbo àwọn bàbá yìí kò ní kù kankan mọ́ lára àwọn bàbá yìí báwọn wọ̀nyí náà bá níbi tán kù sí overlook ẹ̀ ní moment yẹn ni tó ráwọn ní sójà tí wọ́n gbà wálẹ̀ lọ́wọ́ àjòkòrun tó wọ̀lú ẹ̀yin ògo Ìlọrin èmi náà ara yín ni mí kódà bí yẹn sọmọ Ìlọrin torí mo appreciate yín púpọ̀ mo appreciate ògo Ìlọrin bàbá ń Bariga tẹ́ ní yẹ nǹkan wọ́n jọ sí tẹ́ ní yọ wọ̀ náà ẹ̀rí abẹ́rí àpọ̀wọ́pọ̀ kájọ corporate lèyàn fi jagun ayé ọmọlúwàbí 100% ní bàbá ń Bariga wàhálà tí bàbá ń Bariga ṣe lórí ọ̀rọ̀ ọmọkùnrin tí ń bẹ ń lu ìbò yẹn kì í ṣe kékeré ọjàgùn ẹ̀sìn ètò ọ̀dọ̀rẹ́ ẹ̀ lẹ́ni tí ń pé ẹnìkan fọ́ọ̀mù lọ́wọ́ tó ń fi ọlọ́yà káǹtì ẹ̀wò kó oyè mọ́ sẹ́ǹdì sí ọ nígbà ìjọ́njà torútorú ló pè mí tó jí mi lẹ̀ àjọ ṣàìsùn ní táwọn ọ̀bùn ń sùúrù pé àdánwò yìí wá nù yọ lọ́ngbò báyà kì í ṣerú mi ní ìwà gbé ọmọ Sàìtánì sábẹ́ láyé tí ọba change àwa náà ò ní change bọ́bá tó fẹ́ jáde fún mi kọ́ lọ bẹ̀rẹ̀ sí dragi mi gbogbo tó bá sọ nípa mi ẹ máa bá mi kọ́mẹ̀ntì ẹ̀ síbẹ̀ pé yes àfa àti nílò òótọ́ ni tó sọ mí toró mọ̀ bí ṣe fírèmù rọ́jọ́ tí ó dẹ̀ sọ tí ó jọ òdodo ọ̀tàn lójú yín àbí ọ̀tàn gbogbo ẹ̀yin tẹ́ lérò pé èèyàn rẹ gbogbo yín ló fi wọ́lẹ̀ pátá èmi gan lọ́kọ́kọ́ fi wọ́lẹ̀ ká tó wá sẹ́yìn tẹ́ kù bàbá ń Bariga ẹ̀mí rẹ̀ ó gùn láyé wọlá títóbi àkúrà ẹ̀yin ògo Ìlọrin mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ jẹ́ ká fi sùúrù kọ́rọ̀ yìí ta lọ́lọ́run kì í ṣe problem Islam o problem Islam ni mo ti sọ fún yín yẹn àtàwọn irú rẹ̀ tó tó kù nígboro tí wọ́n fẹnu yẹ̀yẹ́ Islam tí wọ́n fẹnu yẹ̀yẹ́ ẹ̀sìn ẹlẹ́sìn àwọn ni problem Islam ọmọ yẹn gangan kọ́ ni problem Islam tí wọ́n bá bẹ̀bẹ̀ tẹ́ ẹ bá jọ jókòó sọ̀rọ̀ ẹ release ẹ padà gbọ́ wínwínrin lẹ́nu ọmọ yẹn jọ ẹ bá dọ̀rẹ́ ẹ padà gbọ́ ẹni tẹ́ rò pé mùsùlùmí ni tó jẹ́ pò ní pè lẹ́yìn tí ń sọ fún pé mọ́gbà ẹ fata lọ́lọ́run mọ́ra ẹ fà mọ́ra mùsùlùmí kò change orúkọ Islam tí ń jẹ́ ó lè dọ̀la kódà fà padà àìmọye babaláwo tí ń ṣe wáàsí àti wọnú ara wa mùsùlùmí ti wọnú ìṣẹ̀ṣe wọnú Islam mùsùlùmí ti wọnú Christianity wọnú Islam babaláwa tí mọ́ni wá pé nìkan láàjẹ́ mùsùlùmí tó 2 million nílẹ̀ Yorùbá kò ní sí population mọ́ mo fi ọba tó ní mi búra tí babaláwo kan bá wọ tàbí pásítọ̀ kan tó bá ní mo wá gbàgbára lọ́wọ́ òun kó jáde kó wí kó sọ tí mo wá gbà lọ́wọ́ ẹ̀ mi ò gbárí Kùránì mi dá mi lójú tẹ̀sùbá mi dá mi lójú Ọlọ́run fi àwẹ̀ rọ̀ mi lọ́rùn bí ìgbà tí mò ń fi ẹran jẹ kọ́ ni làwẹ̀ lọ́dọ̀ mi mo máa gbàwẹ̀ láì mọ iye ọjọ́ tára lé mi o ìyàwó mi gan lè mọ̀ pé mo ń gbàwẹ̀ tí ò ní ní rísìn ju pé mo kàn fíìlì pé mo nídìí àti tó sọmọ lọ agbára tèmi ni kí n sá máa gbàwẹ̀ mi ò nídìí agbára oníṣẹ̀ṣe bẹ́ẹ̀ agbára ń bẹ lọ́dọ̀ tiwọn náà o mi ò nídìí agbára Christianity bẹ́ẹ̀ agbára ń bẹ lọ́dọ̀ tiwọn náà fẹ́ni tó bá bá wọn ṣe ẹ̀sìn wọn ni wọ́n ń sìn èmi náà ń ṣẹ̀sìn mi mo sì fẹ́ràn àwọn ẹlẹ́sìn Christianity dópin bẹ́ẹ̀ náà mo fẹ́ràn àwọn oníṣẹ̀ṣe mo sọ fún bàbá takú ti Jésù nígbà wọ́n wá lé mi pé nígbà mo wà ní Christian nígbà tí mo wà ní primary school èmi tí wọ́n jọ máa lè mọ́mù èmi ní choir master kò sí orin church tí mi ò mọ̀ lórí kò sọ mí di Christian dè ní àárọ̀ yìí wọ́n ní kí n kọ̀ọ̀kan bẹ̀ ńjọ́ náà lọ́hùn wọ́n á ní ọ̀dà àwọn orin tá a fi máa yin Ọlọ́run nígbà tí a wà ní Roman Catholic tí mo lọ school níbẹ̀ all things bright and beautiful all things great and small all things wise and wonderful the Lord God made them all. Each little flower that open, each little bird that sing,
image are glowing color, image are tiny wing. Ọ̀kanu. Ọmọ akẹ́gbẹ̀rù ètò. Ẹ jẹ́ àforíjìra wa kájọ sọ̀rọ̀ ẹ́. Oníkìrẹ́ má ṣe kà. Ọ̀rẹ́ wa lover of Prophet Muhammad, òun náà ń gbìyànjú. Yàyà Gàmbàrí kó dàbí fọmọdé bọ̀ sàdánkátà tiẹ̀ náà sójà ìsìláàmù ni wọ́n náà. Gbogbo yín bẹ́ẹ̀ Ọlọ́run san yín lẹ́san. Ọmọ akẹ́gbẹ̀rù ètò. Ẹ ti ìdàbọ̀nú àpọ̀, ẹ jẹ́ kálàáfíà òjọba. Ẹ ti jagun fún Islam, ẹ ti gbìyànjú, ẹ wá síldi ìjà yín lásìkò yìí. Ẹ já mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ ta lọ́lọ́. Ẹ má jẹ́ ká promote tí ò sí promote mọ́. Ẹ já mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ ẹ̀. Tí wọ́n bá invite wa, ẹ̀yin oníṣẹ̀ṣe, tẹ́ ẹ bá pe èmi náà pé bó láti ṣe máa dá yín lóhùn. A lè sọ ibi tọ́rọ̀ ọmọ, ó lè jẹ́ pọ́mọ yẹn ní ó help èmi lọ́la. Ó lè jẹ́ pọ́ ní ó help ọmọ mi, kì í ṣe ní ti ṣègùn o. Ní ti connection, kò sí tí ò possible. Ọmọ akẹ́wùgbẹ̀rù ìtò. Mo ní kí ẹ má ṣe kà.